ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá láti ọba alẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ́ fi wọ̀wọ́ ojú lòdì fún etí tẹ́ fi gbọ́ wa kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kì í dé níṣẹ́ Elédùmarè àyànfẹ́ Elédùmarè agara ò ní dá mi bẹ́ẹ̀ ni kò sì ní dá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa tájọ wà lórí ìkànnì yìí ìròyìn fún ti àsìkò yìí náà lágbálẹ̀ gbọ́dẹ̀ ta tẹ̀sẹ̀ kúkú wọ̀nà jíjìn ta mú aṣojú mọ́ máwòrán àtẹ̀tí ìgbọ́ wa nígbà tó kọ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè òun lè mí jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹjá gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti dá sí i pé kí Fubara wá ojútùú sí wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ìyàlẹ́nu ló jẹ́ lẹ́nìí pẹ̀lú bí àwọn ọmọlé ìgbìmọ̀ asòfin bá ṣe fi àgádágodo ńlá ti géètì mọ́ Fubara síta tí wọn ò sì jẹ́ kó wọlé láti wá gbé ètò ìṣúná tọdún 2025 rẹ̀ kalẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers. ayọ̀gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Natasha ní kété tá a bá ti gbọ́ tẹnu Akpabio àjọ IPU náà sọ èyí di mímọ̀. ìròyìn eléyìí ló ń sọ nípa àwọn sọ̀fíọ̀ mẹ́sàn-án tán jí gbé ní ìpínlẹ̀ Ondo pé wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí lẹ́yìn tán san 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣàwárí kòtò giriwo tán sin òkú akẹ́kọ̀ọ́ jáde lásùsí wọ́n sì ti gbé ògbóǹtarìgì afurasí ọ̀daràn tó mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀hún. nílùú Àbújá ló kàn báyìí níbi táwọn agbófinró ti ṣekú pa ògbólógbòó ajínigbé tó ń jẹ́ Dongo Sale ní olúlulẹ̀ tí ń ṣe FCT Àbújá. àwọn agbébọn kan náà tún ṣekú pa àwọn ọmọdé 6 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Kogi lásìkò táwọn ọmọ náà da màlúù nínú igbó. bínàkọ̀ tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lẹ́ẹ̀kan náà ni àwọn àgbàlagbà máa ń sọ. àwọn agbébọn tán wọ ọ̀ṣọ́ ọmọ ogun ilẹ̀ yìí náà tún ṣe bẹ́ẹ̀ jí orí adé kan àti mọ̀lẹ́bí rẹ̀ gbé pẹ̀lú àwọn 5 míì ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá. ọwọ́ mà ti tẹ ògbólógbòó agbébọn mìíràn ní ìpínlẹ̀ Kaduna wọ́n gba ohun ìjà olóró ìbọn AK-47 lọ́wọ́ rẹ̀. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dá sí wàhálà àti làásìgbò tí ń lọ ní ìpínlẹ̀ Rivers nípa pé kí Siminalayi Fubara tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Rivers kó lọ rè wá ojútùú sí làásìgbò ọ̀hún níṣe ni Fubara ló gbé ìgbésẹ̀ láti gbé àbá ètò ìṣúná tọdún 2025 lọ sí ilé ìgbìmọ̀ asòfin ní èní níbi tí wọ́n sì ti ti àgádágodo láti fi ti géètì ẹnu ọ̀nà àbáwọlé sí ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún tí wọ́n sì fàyè sílẹ̀ fún Fubara láti wọlé. ṣáájú ni ìròyìn ti jáde níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti pàṣẹ fún Fubara wípé kó tètè lọ ṣe ohun tí ilé ẹjọ́ pa láṣẹ fún un láti ṣe nínú ètò ti ṣe ní àlàyé wípé kí Fubara jẹ́ kí omi àláfíà ìpínlẹ̀ Rivers kó tòrò. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sọ èyí di mímọ̀ lásìkò ìpàdé ààrẹ pẹ̀lú ìgbìmọ̀ Niger Delta ìyún Pan Niger Delta Forum PADEFU tó wáyé ní Aso Rock tí ń ṣe Àbújá nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ nípa wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. ààrẹ ṣe ní àlàyé pé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà Supreme Court ó ti dá ẹjọ́ tó sì dá yìí òun náà la gbọ́dọ̀ tẹ̀lé ká sì ṣàmúlò nínú ètò ti rọ Fubara pé gbogbo ìgbésẹ̀ tí ilé ẹjọ́ fi kalẹ̀ ó ní kí Fubara kó tẹ̀lé láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ní ilẹ̀ Rivers. ààrẹ ṣe àlàyé pé ìlànà òfin là ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà kò sì ní dáa ká tó wá sọ pé bóò ní ti òfin ṣe jẹ́ ó ní ó ti pè ní kọ̀kọ̀ ó ń ti pè wọ́n ní bàbá kó tó di pé ilé ẹjọ́ tún wá dá sí báyìí nígbà tí ilé ẹjọ́ sì ti dá sí ní tó yẹ láti ṣe náà ní kí Fubara jẹ́ kó mi àlàáfíà ìpínlẹ̀ Rivers kó tòrò. ṣùgbọ́n sí ìyàlẹ́nu lẹ́ni tí ń ṣe ọjọ́ 12 nínú oṣù kẹta ọdún tá a wà yìí ó ní wọ́n gbé àgádágodo ńlá ti ẹnu ọ̀nà ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Rivers lẹ́yìn tí Siminalayi Fubara tó gbé ìgbésẹ̀ láti gbé àbá ètò ìṣúná tọdún 2025 lọ síwájú ilé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí wọ́n ṣe ti pa láṣẹ fún ní ilé ìgbìmọ̀ náà. níṣe ni Fubara ni ó ṣe àlàyé pé òun ti bẹ́ẹ̀ tó jẹ́ abẹnugan
ilé ìgbìmọ̀ asòfin Martins Amowule ní gbólóhùn tẹ́lẹ̀ kó tó di wípé òun kó àwọn ènìyàn wá láti wá gbé ètò àbádòfin ọ̀hún kalẹ̀. Ó ní ó jẹ́ ìyàlẹ́nu sí òun pẹ̀lú ìwà tí wọ́n hù àti ìgbésẹ̀ tán gbé nípa bí wọ́n ṣe fi àgádágodo ńlá ti ẹnu ọ̀nà àbáwọlé ọ̀hún. Fídíò rẹ̀ ń bẹ níbí níbi láti ṣe àyẹ̀wò rẹ̀ láti ṣe àfihàn rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ló gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Fubara ọlọ́rọ̀ fúnra rẹ̀. They should use the streets inside. There are no security men. Nobody to open the gate. Nobody. They left. Bring out. Catching microphone. Where's the microphone? Catching microphone. That's one. Okay, next one. Next one. Come on. Gentlemen, let's stop. I'm here myself this morning. Members of to comply with the Supreme Court judgment. Before my arrival, there's several attempts by phone call to reach the speaker and other members. I also did a letter personally which was transmitted to the Honorable Speaker for this particular invitation. But it's unfortunate that at the gate, you can see that the place is completely sealed and there's no sign that anything is going to happen today. The reason why we're doing this, I've always said it, is the interests of our people, which is the most important thing. Well, I don't think there's anything to worry about. Maybe they're working on their letter. I expect to hear from them maybe after this hour. Thank you. Thank you. Ẹ káàbọ̀ padà. A yóò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Natasha ní kété tá a bá ti gbọ́ tẹnu Akpabio náà tán. Àjọ IPU náà sọ èyí di mímọ̀. Yorùbá ní agbẹjọ́ ẹnìkan dábàá yìí àgbà òṣìkà ní bẹ́ẹ̀ ẹni fárí apá kan tí ń dà kan sí òní àgbà ọ̀dàlẹ̀ fún ìdí èyí wọn ló jẹ́ kí àwọn ìgbìmọ̀ Interparliamentary Union èyí tí ẹni tó jẹ́ ààrẹ wọn Tulia Axin tó ti fi ìròyìn náà tó ti fi léde níbi tó ti ṣe àlàyé lẹ́yìn tí Natasha tó gbé ọ̀rọ̀ náà lọ sí iwájú wọn nípa ní tó ń ṣẹlẹ̀ láàrin òun àti Akpabio kásẹ̀ má ṣẹ̀ṣẹ̀ máa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ọ̀pọ̀lọ́ lórí ní tí ń ṣẹlẹ̀ láàrin Akpabio àti
Natasha ẹni tó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi tá a sì ti múròyìn náà wá lásìkò ṣáájú àsìkò yìí níbi tá a ti ṣe ní àlàyé pé Natasha ti gbé ẹ̀rọ náà lọ bá àwọn àjọ ọ̀hún níṣẹ́ ni àwọn àjọ náà sọ di mímọ̀ wípé àwọn ti gbọ́n tí Natasha sọ lórí ẹ̀sùn tó fi kan Akpabio àti àwọn sẹ́nítọ̀sì tó kù náà fi ọwọ́ òsì júwèé lé fún dídí oṣù mẹ́fà gbáko ẹni fún ìdí èyí àwọn náà yóò gbọ́ títẹnu Akpabio ṣáájú káwọn tó mọ ìgbésẹ̀ tí àwọn yóò gbé nínú ìtàn sì ti ṣe àárọ̀ wọ́n sì ti sọ ọ̀rọ̀ ìdánilójú fún Natasha Akpoti pé kó fi ọkàn ara rẹ̀ balẹ̀ àwọn yóò gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ táwọn yóò sì fa kò mọ́ òkun yọ nínú ọ̀rọ̀ náà fídíò rẹ̀ ń bẹ bí ẹ̀jẹ̀ àmúwá ẹ̀rí máa jẹ́ mi ìṣó ni. That said, colleagues, there was a matter before I close the meeting. There was a matter that arose during the first session, which we had this morning. The matter that was raised by our colleague from Nigeria, Senator Natasha, and because all of us heard what she said, and it only serves us better if I put a word in what she has said. So I would like to say we have heard her concerns, and having heard her, it would have been an opportunity for all of us to understand more about what she has said. But because we listened only on her side, as an institution, as IPU, we will be taking the concerns that have been raised, not only taking her side, but also giving a chance to listen to the other side, as it is a custom for IPU. And after having listened to the other side, we will take steps as necessary. So I thought it was necessary for us to say a word about it and then be able to take it further. Excuse me? I'm still getting there. Thank you. So I thought I should let you members before we think because she said something different from what the contributions were. So we have taken care of, we have taken the concerns that she raised, and we will be working on them, of course, having listened to the other side, and we will be able to take steps after that. I also recognize the fact that our Nigerian delegate who is here had requested the floor, Honorable Kafilat, but because of time, she wasn't given a chance to speak. But, like I said, we have heard the concerns that have been raised by Senator Natasha, but at the same time, we have taken cognizance of the fact that you would have wished to address us, but time wasn't enough to give you a chance to do that. And that said, IPU will be taking this matter as we usually do when such concerns are raised in meetings like this. So I thought members shouldn't go back home and feel like, yeah, Senator Natasha raised an... ẹ tún káàbọ̀ padà ìròyìn eléyìí ló ń sọ nípa àwọn sọ̀fíọ̀ mẹ́sàn-án tí àwọn ajínigbé tán jí gbé ní ìpínlẹ̀ Ondo pé wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí lẹ́yìn tán san 20 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. bá a ṣe ti mú ìròyìn náà wá ṣáájú àsìkò yìí ní ìpínlẹ̀ Ondo ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níbi tá ti ṣe ní àlàyé wípé wọ́n jí àwọn sọ̀fíọ̀ tí wọ́n jẹ́ 9 ọ̀tọ̀ọ̀tọ̀ náà jí wọn gbé wọ inú igbó sálọ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ètò bí ariwo àti làásìgbò lánàá tí ń ṣe ọjọ́ 11 nínú oṣù kẹta ọdún tá a wà yìí níbi tí àwọn tó lórí tẹlẹ́mù ìyá bàbá ọmọdé àti àgbàlagbà tó fi máwọn ọ̀dọ́ langba láti túyáyá lọ sí iléeṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ondo ti bẹ̀ ní Àkúrẹ́ níbi tí wọ́n ti lọ fi ẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. níṣẹ́ ni ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ báyìí ló ń ṣe àlàyé wípé wọ́n ti gba ìtúsílẹ̀ àwọn 9 sọ̀fíọ̀ tí wọ́n jí gbé ọ̀hún lẹ́yìn tán san owó tó tó 20 mílíọ̀nù náírà. ẹni tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà tó fi múlẹ̀ fún wa ó ní arákùnrin tó jẹ́ Wòlíì Àjíbádé Owólànkẹ́ èyí tó jẹ́ àbúrò sí Ẹ̀jẹ̀míkin tìlú Àkúrẹ́ èyí olóyè Olúwọlé Ọmọ́táyọ̀ náà fi ìdí ìròyìn náà tí wọ́n fi múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wípé àwọn ènìyàn náà ti gba ìtúsílẹ̀ báyìí tó sì ti lọ sí ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú lọ́wọ́ lẹ́yìn tó kò ní àhámọ́ àwọn ajínigbé. wọ́n san 20 mílíọ̀nù náírà ṣáájú kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ gbà wọ́n kalẹ̀.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣàwárí kòtò gìrìwò tán sin òkú akẹ́kọ̀ọ́ jáde LASU sí báyìí wọ́n sì ti fi páńpẹ́ òfin gbé ògbólógbòó àti ẹni tó jẹ́ aṣáájú àgbà afurasí ọ̀daràn náà mọ̀ nípa ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí a ṣe ti ń mú ìròyìn náà wá ní gbogbo ìgbà pẹ̀lú bí nǹkan ṣe ń lọ nípa ikú ọ̀dọ́kùnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tá a mọ̀ sí LASU ìyún Adédàmọ́lá Ògúnbọ̀dé èyí tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n ṣekú pa á tó sì tún kówó lọ nínú àsùnwọ̀n rẹ̀ tẹ́ bá sì gbà pé àtìmúròyìn náà wá níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó látẹni tó jẹ́ alukoro wọn Benjamin Hundeyin tó ti sọ dímọ̀ wípé àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí mẹ́ta tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún nílé tó ti sọ di mímọ̀ pé wọ́n ti gbé àgádágodo ti ilé ìjọsìn tí wọ́n sọ pé wọ́n sin òkú olóògbé Adédàmọ́lá ọ̀hún sí látàrí wípé káwọn ọ̀dọ́ langba Tinubu ká má bàa dáná sun ilé ìjọsìn náà. Hundeyin ṣe ní àlàyé ṣáájú pé ìṣẹ̀lẹ̀ náà wọ́n làwọn kò tí ì rí òkodoro ọ̀rọ̀ pé wọn ò sì gbọ́dọ̀ bà nǹkan oní nǹkan jẹ́ látàrí pé àwọn kò tí ì rí ní àrídájú àti àrídìmú pé ilé ìjọsìn náà ó ní wọ́n sin arákùnrin tó di olóògbé ọ̀hún sí. Àmọ́ sábà yìí Benjamin Hundeyin ó mà tó ti mú ìròyìn náà jáde níbi tó ti ṣe ní àlàyé pé àwọn ti ṣe àwárí kòtò gìrìwò èyí tí ibi tí wọ́n sin òkú ọ̀dọ́kùnrin náà sí tó sì ní àwọn ti fi páńpẹ́ òfin gbé ọ̀daràn tí ó mọ̀ nípa ọ̀rọ̀ náà ìtàn pé èyí tí wọ́n ní wọ́n gbá mú ní agbègbè Alákùkọ ní ọjọ́ Ajé Monday tí ń ṣe inú oṣù tí a wà yìí. Benjamin Hundeyin kò tún tẹ̀síwájú ní àlàyé pé arákùnrin tí àwọn fi páńpẹ́ òfin gbé ní Alákùkọ yìí ó ní wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ó ti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ti sá lọ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè Benin Republic ó ní ṣùgbọ́n ìwádìí fi hàn pé ó sì bẹ ní orílẹ̀-èdè yìí táwọn sì ti fi páńpẹ́ òfin gbé lọ́jọ́ Ajé Monday ládùúgbò tí wọ́n pè ní Alákùkọ. Bẹ́ẹ̀ náà ni ó ní ó ti jẹ́wọ́ wípé àwọn mọ̀ nípa ikú tó pa arákùnrin Adédàmọ́lá yìí àti pọ́n gangan ló ń jẹ́ aṣáájú nínú àwọn oníṣẹ́ láabi tí wọ́n ìwà náà. Bẹ́ẹ̀ ló sì ti sọ ibi tí wọ́n sin òkú ọ̀dọ́kùnrin ọ̀hún sí níbi tán ni àwọn ti gbéra báyìí láti lọ wú òkú náà kí wọ́n ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní dáadáa. Ó ní lóòótọ́ àti lódodo àdúgbò ibi tí ilé ìjọsìn náà tó wà ó ní ó júwe pé wọ́n sin òkú ọ̀dọ́kùnrin akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ LASU ọ̀hún sí ó ní ṣùgbọ́n kì í ṣe ilé ìjọsìn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ káàkiri láti ọjọ́ tó ti pẹ́ pé inú ilé ìjọsìn náà sin òkú ọ̀dọ́kùnrin náà sí. Hundeyin ní àwọn lọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹja ṣe sùúrù ká sì fọwọ́ wọnú lórí ọ̀rọ̀ yìí torí wípé a ṣiṣẹ́ wa bí iṣẹ́ láti fa kò mú òkun yọ nínú ọ̀rọ̀ yìí láti fojú àwọn oníṣẹ́ láabi náà hàn dé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú Àbújá òun ni ọ̀pọ̀ tún sún kàn báyìí níbi táwọn agbófinró ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ògbólógbòó ajínigbé tó ń jẹ́ Dongo Saleh ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá olúlulẹ̀ tí ń ṣe Àbújá FCT látẹnu tó jẹ́ alukoro wọn Josephine Adé ó mà ti ṣe ní àlàyé pé àwọn ti ṣẹ́gun ọ̀tá àwọn sì ti rẹ́yìn òdì pẹ̀lú bí ikú ṣe pa ọ̀daràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Salisu Muhammed tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Dogo Saleh èyí tí wọ́n ní ó ti jí gìrì nínú ìwà ìgbésùmọ̀mí ìjínigbé àti ìdigunjalè ní gbogbo kọ̀rọ̀kọ́ndù olúlulẹ̀ tí ń ṣe Àbújá àti ìpínlẹ̀ Kaduna náà. Ó tẹ̀síwájú ní àlàyé bí ọwọ́ ṣe ba ọ̀dọ́kùnrin tó jẹ́ agbésùmọ̀mí ọ̀hún ẹni tí wọ́n pè ní ẹni ọdún 21 òní ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún tí a wọ̀ yìí nínú igbó tó pè ní Gidan Abe èyí tí ó wà ní ìlú Àbújá ọ̀hún ó ní ọwọ́ ti bá lẹ́ni tí wọ́n sọ dúró wípé ó gbìyànjú láti ṣe ìrìn àjò lọ sí ìjọba ìbílẹ̀ Buhari ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá. Bí ọwọ́ ṣe bá báyìí ó ní wọ́n ní ó gbìyànjú láti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kó sì sá lọ tó ń ti ìbọn àti oríṣiríṣi ohun ìjà olóró míì nílò ìtàn tó ti sọ nígbà wípé owó tó tó mílíọ̀nù 3 náírà làwọn bá lára rẹ̀ lásìkò tí wọ́n fi páńpẹ́ òfin gbé yìí. ẹni lásìkò tó gbìyànjú láti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kó júbà ehoro ó ní àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí náà sọ pé kójúmọ́ rí bí gbogbo ara báyìí òun náà láàfin sóògùn rẹ̀ náà bá ṣe bẹ́ẹ̀ yìí ní bá jìnnà tù ló bá gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Josephine Adé ó tún tẹ̀síwájú náà àlàyé wípé
gbogbo agbègbè ìpínlẹ̀ Kaduna pàtàkì jùlọ ní ìjọba ìbílẹ̀ Chinkun tí ń ṣe ìpínlẹ̀ Kaduna náà ó ní oníṣẹ́ láabi ọ̀hún ló ti máa ń ṣọṣẹ́ àti ojú òpópónà Kaduna sí Lọ́kọ́jà àti sí Enugu níbi tó ti jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn gbé tó sì ti gbowó ìtúsílẹ̀ lọ́wọ́ wọn ṣáájú kí ọwọ́ pálábá rẹ̀ kó tó padà wá ṣẹ́gi báyìí gẹ́gẹ́ bí Josephine Adé bó ṣe ṣe ní àlàyé pé oríṣiríṣi àwọn tí àwọn gbà ní ọwọ́ rẹ̀ ó ní ìbọn AK-47 ohun ìjà olóró míì àti owó tó tó mílíọ̀nù lọ́nà 3 náírà tí wọ́n bá ní ibùba rẹ̀ lásìkò tó fẹ́ bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ láti júbà ehoro ìdùnnú ńlá ni eléyìí jẹ́ ìwúrí ńlá sì ní fún iléeṣẹ́ ọlọ́pàá olúlulẹ̀ tí ń ṣe Àbújá pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé ọ̀kan lára àwọn tí ń da omi àlàáfíà olúlulẹ̀ yìí Àbújá àti ìpínlẹ̀ Kaduna láàmú òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn rẹ̀ janlẹ̀ báyìí tó sì ti gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Kò tán síbẹ̀ o àwọn agbébọn kan náà tún ṣekú pa ọmọdé 6 ní ìpínlẹ̀ Kogi lásìkò táwọn ọmọ náà tán dá màálù ní inú igbó olùgbọ́tọ̀ pè ní Ogbe ní ìpínlẹ̀ Kogi ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ 9 nínú oṣù kẹta ọdún tá a wà yìí ṣùgbọ́n tí ìròyìn náà dé ti ìgbọ́ àwọn agbófinró ní àná tí ń ṣe ọjọ́ 11 oṣù kẹta ọdún tá a wà yìí pẹ̀lú bí àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún wọ́n sì mú ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí lọ pé àwọn ọmọdé 6 kan kó náà dá màálù lọ inú igbó wọ́n sì ń dá màálù wọn tí wọ́n wá ohun tí ẹran náà jẹ kó tó di pé àwọn agbébọn wọ́n ṣe ìkọlù sí wọn nínú igbó tó wà tó sì ṣekú pa àwọn ọmọ kéékèèké 6 ọ̀tọ̀ọ̀tọ̀ náà àwọn agbófinró ní àwọn ti ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n sì mú àwọn fọ́nrán tí ó fi máa jẹ́rìí máa jẹ́ mìsúró lórí ọ̀rọ̀ náà bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì lè sọ pàtó àwọn ènìyàn tán ṣe iṣẹ́ burúkú ọ̀hún àti ìdí pàtàkì tán fi wu ìwà náà lórí bá ṣe dẹ́mi àwọn ọmọdé 6 ọ̀tọ̀ọ̀tọ̀ légbodò. Yorùbá ní bí iná kò tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lẹ́ẹ̀kanná àwọn agbébọn náà tún ṣe bẹ́ẹ̀ jí ẹni tó jẹ́ orí adé kan àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbé wọgbó lọ pẹ̀lú àwọn 5 míì olúlulẹ̀ tí ń ṣe Àbújá náà ni. ẹni tó jẹ́ orí adé ti abúlé Dínàkò ní ìjọba ìbílẹ̀ Buhari tí ń ṣe olúlulẹ̀ yìí Àbújá ìyún HRA Etsu Yuda Garba wọn ni wọ́n ti jí gbé báyìí pẹ̀lú ọmọ rẹ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọ pa wọ́n nípa pamara tó fi mọ́ àwọn 5 míì nínú ìlú ọ̀hún tó ti jí gbé wọ inú gbósà lọ báyìí ẹni tó jẹ́ olùgbé ní agbègbè náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Tanko Baba ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà tó fi múlẹ̀ tó sì ṣe àlàyé kíkún fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé àwọn ọmọ orí adé ọ̀hún tí orúkọ wọn jẹ́ Efraimu àti Philemon ó ní wọ́n jí gbé papọ̀ pẹ̀lú orí adé náà nígbà tó ń ṣe ní àlàyé pé lára àwọn èèyàn 5 míì tí wọ́n tún jí gbé ó ní arákùnrin tó porúkọ rẹ̀ ní Nicholas tó ṣe ní àlàyé pé Nicholas ọ̀hún wọ́n ṣẹ̀ṣẹ̀ ti ilé ìwòsàn dé ní lẹ́ni tí ìyàwó rẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bímọ sí ilé ìwòsàn náà ó sì wá sílé láti wá mú ohun tí wọ́n nílò nílé ìwòsàn kó tó di wípé ó bọ́ sí ọwọ́ àwọn ajínigbé ọ̀hún láti jí gbé wọ inú gbósà lọ báyìí akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá Josephine Adé ló já sí pàbó torí pé lásìkò tàbí ń kóró yìí jọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò já gara bẹ́ẹ̀ ni kò fèsì padà sí àwọn àtẹ̀jíṣẹ́ náà fi sí lórí WhatsApp. Ọwọ́ ti tẹ ògbólógbòó agbébọn mìíràn ní ìpínlẹ̀ Kaduna wọ́n gba ohun ìjà olóró míì lọ́wọ́ rẹ̀. Olórí ẹni tó pè ní agbébọn tó tún jẹ́ ajínigbé ètí orúkọ rẹ̀ ń jẹ́ Bless Paul ètò jẹ́ gbajúgbajà oníṣẹ́ láabi agbébọn ọ̀hún ó ní ọwọ́ tẹ̀ ní agbègbè tó pè ní gáràjì ìjọba ìbílẹ̀ Jẹ̀má ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n mọ̀ síbẹ̀ pé àwọn ni ẹni tí ó fẹ́ ra ìbọn lọ́wọ́ arákùnrin Bless Paul yìí lẹ́ni tó ní ìta ìbọn ó sì ń ra ìbọn tó sì tún já àwọn ènìyàn gbé káàkiri kọ̀ọ̀kọ̀ndú ìpínlẹ̀ Kaduna níṣẹ́ náà sọdún mọ̀ wípé lágbègbè tá a pè ní gáràjì yìí ó ní ó ti fẹ́ lọ ta ìbọn fún àwọn oníṣẹ́ láabi gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ èyí tí wọ́n sì ní ìbọn AK-47 ló fẹ́ tà ní iye owó tó tó 1.5 million naira èyí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ pàwọn làwọn fẹ́ ra ìbọn náà lọ́wọ́ rẹ̀ kó tó di pé ọwọ́ bá ní kété tí ọwọ́ bá báyìí ó ní ó jẹ́wọ́ pé lóòótọ́ àti lódodo bóun ṣe máa ń ṣe bí ìṣe òun rèé o òun sì máa ń tún já àwọn ènìyàn gbé pẹ̀lú títa ìbọn àti ríra ìbọn tí òun yàn láàyò ó
ó ti wà ní àkóló àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí lẹ́ni tí ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìwádìí àwọn ènìyàn tó kù tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú ọ̀hún nípa káràkátà owó ìbọn lọ́nà àìtọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yá kí oníyàn wípé ẹṣẹ ọlọ́kẹ́ ẹṣẹ ń tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú yóò á tún máa padà fún wa ní ìròyìn míì tó bá tún di ọjọ́ míì láìpẹ́ ó dàbọ̀ ó kọ́ mi ò yípadà àyànfẹ́ Elédùmarè wọn lè mí jẹ́.